babaláwo ti kú lọ́wọ́ mi rí. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Pé ẹ pa babaláwo. Ọmọ babaláwo. Jẹ́jẹ́ mi ni mò ń lọ ní babaláwo yẹn pàdé mi. Ó ní wọ́n sọ ó dárúkọ ẹnìyẹn ó ní pé ó ní kó pa mí. Mo ní onígbà táwọn ò rí mi pa ó ní ọ̀fà bọ́fà ṣe bá ọmọ àwọn nìyẹn. Pé nígbà tọ́fà bá ọmọ àwọn. Ẹ ti pa babaláwo. Ó ní gba àdúrà. Ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ láfíríkà sà? Ọlọ́run ní ká fẹ́ràn ara wa lóòótọ́. Wà á fẹ́ràn ara wa débi pé ó ń fàyàn jáde nínú kànga ó dẹ̀ ń fà padà sínú kànga. Ó dẹ̀ fẹ́ràn rẹ̀. Fẹ́ràn rẹ̀ ó dẹ̀ ní kí n kó gbẹ jẹ torí pé mo fẹ́ràn kí n máa kó gbẹ ẹ jẹ. Fẹ́ràn ara wa náà ni. Ìyànà bọ́ náà. Muslim wo ló máa gbọ́rú eléyìí? Ẹ máa rí pé orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ pé Muslim níwà bí. Muslim wo ló máa tún máa gbọ́rú eléyìí tó máa sọ wípé ọ̀nà wà ní Kìrìsìtẹ́nì? Ṣé bí ó ń bá wọn ṣe náà ni pé náà fi ń sún ọjọ́ ṣùgbọ́n owó. Ó dìgbà tí original kì í ṣe àwọn fake wọn. Ó dìgbà tí original Christian bá di president Nàìjíríà kó tó lè rí àtúnṣe. Original Christian tó bá tó di president yín ní Nàìjíríà ìgbà yẹn Nàìjíríà máa lójútùú. Kò tí ì ṣe ẹ̀sìn mi ńkọ́. Mi ò lẹ́sìn mi ò dá o. Ọlọ́run gba orí ń gba àdúrà yà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó ti fẹ́ lọ gbé sin báyìí wọ́n ti ń gbẹ́ kòtò ìta gbàdúrà tá a jí dìde wà. Pé ẹ jí òkú dìde. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní Ponzi scheme tàbí pyramid scheme. Báwo ló ṣe ṣe? Lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. Kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Wolii affiliate on WhatsApp at +234 818 241 5609 Facebook at Wolii affiliate marketing Twitter at Omofolasade Anike email at omofola012@gmail.com wami at https://walink-u7e2e. Ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? Ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. Pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Ẹ mà tún kú dédé àsìkò yìí o ọ̀dẹ òdùn bí èwo la tún rí gbọ́. Ohun tó ní ṣe pẹ̀lú pé wọ́n ká orí èèyàn mọ́ pásítọ̀ lọ́wọ́. Ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ ìlú Abẹ́òkúta sì ni. Ariwo sọ wípé irú kí tún leléyìí nígboro ìránṣẹ́ Ọlọ́run wọ́n bá orí lọ́wọ́ ẹ̀kẹ́ àtàwọn mẹ́ta míì kí náà fẹ́ forí ṣe. Wọ́n láwọn fẹ́ forí ṣe ètùtù ọlà kówó lè wọlé káwọn náà lè dolówó dọlọ́rọ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo kí yín lẹ́ẹ̀kan sí o ẹ kú dédé àsìkò yìí. Pẹ̀lú mi ẹ ti ń wojú àlejò wa ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ẹ bá a dárúkọ yín sà. Mo kí gbogbo èèyàn káàkiri mi ní Daniel Apostle Ayọ̀ọ́lá. Tọ́ ẹ já gbéra ńlẹ̀ ó mọ̀ pé gẹ́gẹ́ bí ohun tó wà nílẹ̀ yìí ẹ̀yin fúnra yín ti máa wò ó pé ó ṣe wá rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé wọ́n ti gbọ́kàn kúrò lórí ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run pé gbogbo wọn náà ìkan náà ni wọ́n bí gbogbo wọn ṣe ń dọ́gbọ́n sí nìyẹn. Ìgbà tẹ́ kọ́kọ́ gbọ́ròyìn yìí kí ló wá sí yín lọ́kàn? Ìgbà tẹ́mi kọ́kọ́ gbọ́ròyìn kò jọ èmi lójú torí wípé ó tiẹ̀ jọ mí lójú náà. Kò jọ yín lójú? Bẹ́ẹ̀ ni. Pé ó nọ́mà? Ó ti wà bẹ́ẹ̀ láti jẹ. Ó kàn jẹ́ pé ó ń pọ̀ sí ni. Kò jẹ́ pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n láyé ìsìn kan tó fi pọ̀ sí ó fìdí múlẹ̀ nínú Bíbélì. So tó bá sọ pé ìránṣẹ́ Ọlọ́run Jésù ti sọ ó máa rí bẹ́ẹ̀. Jeremáyà gan kan tó bí Jésù Kristi ó ti sọ pé bá ka Jeremáyà dáadáa many places Jeremiah chapter 5 Jeremiah chapter 14 ó sọ̀rọ̀ pé wòlíì èké yóò dìde. So ní ò jẹ́ kó jọ mí lójú tí mo fi sọ fún yín sà. Tọ́ ẹ jẹ́ kí n mú kinní yẹn jáde tán gẹ́gẹ́ bí ìròyìn gan fúnra wọn ṣe gbé. Ìwé ìròyìn Punch náà gbé àtàwọn ìwé ìròyìn míì. Wọ́n ní pásítọ̀ yẹn pé ti ìjọ Christ Liberty Evangelism Church ni wọ́n pè é ní Roscoe ìyànà yẹn sí Ọ̀tà Oyènẹ́kàn Olúwaṣèyí ni wọ́n porúkọ àtàwọn mẹ́ta míì ṣùgbọ́n ṣàjẹ́ nílùú Abẹ́òkúta
ni wọ́n ti gbá wọn mú. Wọ́n ṣàlàyé ẹ̀ pé àwọn míì tí wọ́n gbá mú yẹn wọ́n forúkọ wọn náà síta. Ìkan ọmọ 30 ọdún Ibrahim Agbowẹ́wẹ́, ìkan ọmọ 40 ọdún 40 Sulaiman Ògúnbùnmi àti ìkan náà 57 tó kọ ẹ̀ ń jẹ́ Gàfárì Akínsànyà. Pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe wá rí yìí, ìjọ Sátọ̀dẹ̀ tó kọjá yìí ni wọ́n gbá wọn mú. Pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe rí yìí, àwọn èèyàn ti ń sọ̀rọ̀ ìtùnú nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Kí ló wá yẹ káwọn èèyàn mọ̀? A lè bú àwọn tó sọ̀rọ̀ ìtùnú sà, a dẹ̀ lè bú àwọn tí ò sọ̀rọ̀ ìtùnú, torí wípé ọ̀rọ̀ yìí tiẹ̀ pín sí méjì. Mo rí pé gbogbo orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ pè é mùsùlùmí ni àbí? Bẹ́ẹ̀ni. Àwọn mùsùlùmí èèyàn gidi ni wọ́n, èèyàn gidi ni kìrìsìtẹ́nì. Àwọn abọ̀rìṣà gan gbogbo ọkọ́ ló lu bí ìwà yàtọ̀ sẹ́sìn. Àwọn mìíràn ní ìwà lẹ̀sìn, irọ́ ni o, ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ níwà. Bọ̀ ibi tí mo ń bọ̀rọ̀ bọ̀ ni wípé normally àwa kìrìsìtẹ́nì, torí pé I believe pé Jésù Kristi ní ọ̀nà òtítọ́ àti ìyè, àwa believe wípé ọ̀nà tá a lè fi dé ìjọba ọ̀run òun nípa ti Jésù Kristi. Muslim wo ló máa gbọ́rú eléyìí? Ẹ máa rí pé orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ pé yẹn Muslim níwọ̀n àbí? Muslim wo ló máa tún máa gbọ́rú eléyìí tó máa sọ wípé ọ̀nà wà ní kìrìsìtẹ́nì pé ṣé bí ó ń bá wọn ṣe náà ni pé náà fi ń sóòjọ́ ṣùgbọ́n owó. Mi ò, ẹ gbọ́ mi dáadáa, mi ò ní kìrìsìtẹ́nì tó ń ṣògùn owó sí o. Bọ̀ tó bá ṣe wípé ó fẹ́ kí Muslim yẹn gba ẹ̀sìn òun ni, ó yẹ kó preach against ogun owó ni. Àwọn tó yẹ kó gbàlà ò tó tì wọ́n sínú ìparun. Mo rò pọ́rọ̀ mi ti yé yín báyìí. Àgbọ́yé. Ẹlẹ́ẹ̀kejì tí mo ní mò ń bọ̀ òun ni ti Matthew, inú ìwé Matthew chapter 24 verse 24. Jésù Kristi nígbà tí ìgbà ìkẹyìn bá dé, ó ní ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké, olùkọ́ èké, false teachers and false prophets. Ó ní wọ́n dìde nígbà ìkẹyìn. Ó ní in so much, ya má jẹ́ sọ òyìnbó púpọ̀, òyìnbó náà ni mo fi preach náà. Ó ní in so much that they will deceive and derail some people. Wọ́n á tan àwọn èèyàn jẹ, even the very elect, you know me by the very elect, àwọn àyànfẹ́ tí a pè fún ìjọba ọ̀run gan, tí wòlíì èké bá dé, tó bá dàgbé àdúrà ò tètè gbà, á sọ fún ẹ pé kò sí nǹkan tó ń jẹ́ Jésù. So òun ló wà nínú Matthew 24. So ẹ má máa sọ pé kò sí. Ẹ wo, ẹ ti interview mi at least ó ti tó bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta báyìí. Ẹ máa rí pé mo máa ń sọ̀rọ̀ kan gbogbo ìgbà ni mo máa ń sọ ìwọ yóò mọ òtítọ́ tó mọ lórí ti kí ni máa sọ èdè òmìnira. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní wòlíì, ẹni wọ́n sọ pé gbogbo wòlíì yóò di èké àbílẹ̀ sọ. Bẹ́ẹ̀ni, gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbèké ní ọ̀pọ̀lọpọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wòlíì yàtọ̀ sí pé gbogbo wòlíì. Mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ àfáà. Pé àwọn tó ń sọ pé gbogbo àwọn wòlíì yẹn gan. Bẹ́ẹ̀ ni mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ àfáà. Ta láìkí ara wa gidi gan. Wọ́n wá bá mi jọ́ kan, ó ní apostle, ó ní yes sir. Ó ní sí ọ̀rọ̀ tí máa ṣẹlẹ̀ báyìí, mo ní ọ̀rọ̀ wo? Ó ní wọ́n ní ìgbà ìkẹyìn gbogbo wòlíì á di èké. Rárá o, ó ní ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ mean many. Kò sọ pé bíntín. Ìyẹn túbọ̀ sí pé àwọn tó máa jẹ́ òótọ́ gan kíhun ni, kékeré ni. So nǹkan tó ṣẹlẹ̀ ni wípé irú ẹni àwọn wòlíì tẹ̀ ń sọ yìí sìn, àwọn wọ̀nyẹn òun ti wòlíì. Kí wàá la lè pè wọ́n? Èké tí Jésù sọ nìyẹn. Àwọn èké, kò tẹ̀ yẹ kó fi wòlíì kún mọ́. Àwọn èké yóò dìde pẹ̀lú orúkọ Jésù. And thank God Bible is very complete. Ibi tí Bible complete dé ni pé tó o bá ṣọ́ra gan, ibòmíì wàá máa sọ pé bóyá ṣe bí Bible sọ báyìí láti fi against Bible. Bí Ọlọ́run ṣe fi hàn wọ́n inspiration bó wọ́n fi nǹkan kan gbè lẹ́yìn Kristẹni nínú Bible, wọ́n fi nǹkan kan gbè lẹ́yìn anybody. Bọ́lọ́run ṣe fi hàn wòlíì tó kọ, èèyàn kankan ló kọ Bible. Ìran lọ́lọ́run fi hàn àwọn wòlíì yẹn lọ́kọ̀ọ̀kan. So ẹ má jẹ́ ká derail kúrò níbi tí mò ń bọ̀rọ̀ sọ lọ́sà. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké, kò ní gbogbo wòlíì èké. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn sà. Ó dà, kí ni ó ń sún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ wòlíì yìí
lọ sínú irú ipò bẹ́ẹ̀ tí wọ́n fi wò pé káwọn lo orí èèyàn ní káwọn lo ẹsẹ̀ èèyàn lo apá èèyàn láti ṣètùtù ọ̀la. ẹ ṣe nǹkan ó pín sí ọ̀nà méjì àbí mẹ́ta. Ó yá. ọ̀nà alákọ̀ọ́kọ́ náà ni alákọ̀ọ́kọ́ tá a ti kọ́kọ́ sọ yẹn àti kọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké yóò dìde. ẹlẹ́ẹ̀kejì náà ló ń sọ fún okùnfà ìtókù o. ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹlòmíà kàn wò pé níbi tó ti ń tayò lásán náà ti máa sọ pé wọ́n bọ̀ bọ́ọ̀yì ọmọ báìbù náà yá dá chọ́ọ̀chì lẹ́ ká máa fi jẹun. ṣé wọ́n ń dá chọ́ọ̀chì ilẹ̀ nílé ayò àbí wọ́n ń dá chọ́ọ̀chì ilẹ̀ nílé draft. láti máa fi jẹun. bẹ́ẹ̀ ni àbọ́jọ́ wo lẹ gbọ́ pé Jésù Kristi play table tennis rí. so ibì kan náà ti jọ bẹ̀rẹ̀. You are very oratory. Look at your accent. You speak like Westerners. You're speaking like Americans. We have a lot of them like that in Nigeria. Just train yourself. I can train myself to speak like Westerners. So they were very fluent in the use and usage of languages. Wọ́n á bọ́ sí gbòòrò ni wọ́n á dẹ̀ máa gà ẹ́ because they are very oratory. Ó mọ̀ọ́rọ́ sọ gan. tó bá ti mọ̀ọ́rọ́ sọ wàá lè preach wàá dẹ̀ lọ ka Bible àgàgà kó dájú pé ẹni tó ti ní certificate BK tó mọ BK tẹ́lẹ̀. Most of the things kí n tẹ́ tó ní calling mo ti mọ àwọn some things because I read principal Bible ní Chelsea. Mo ṣe what do you call it? Mo ṣe A-levels, GCE A-levels, GCE IJMB. Mo ṣe and my principal course was economics, advanced economics, government and Christian religious knowledge. So gbogbo àwọn synoptic gospels and everything wọ́n ti kọ́ wa kó tó di pé bóyá mo kọ́ ní Bible school mo ti mọ̀ years back, more than 20 years ago kó tó di pé mo ní calling. So when you ọ̀tọ̀ ní knowledge ọ̀tọ̀ ní spiritual abilities and qualities ọ̀tọ̀ ní calling. Ṣé rí pé gbogbo wọn wà ńbẹ̀? Ọ̀tọ̀ ní calling ọ̀tọ̀ ní gift. Gift is just giving. Ẹ̀bùn lásán ni ẹ̀bùn. Tó bá ń ríran ẹ̀bùn ni tó bá ṣàsọtẹ́lẹ̀ aṣẹ́wó gan ṣàsọtẹ́lẹ̀. So bó ṣe rí nìyẹn. So ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́gbẹ́ wọ́n gádà ara wọn papọ̀ pé ẹ jẹ́ ká jẹun. Ẹlẹ́ẹ̀kẹta ni pé kò síṣẹ́ tí wàá ṣe ju pé ìgbà tó dẹ̀ ti mọ Bible ó ti di pastor. Ó ti di pastor náà nìyẹn. Ọ̀tọ̀ ni pé Ọlọ́run pè é, ọ̀tọ̀ ni pé o pera ẹ̀, ọ̀tọ̀ ni pé ikùn pè é, ọ̀tọ̀ ni pé àwọn ayé pè é. So when you call yourself, when you get to the junction of problem, you will pack out yourself. Bó ṣe rí nìyẹn sá. Ó dà àwọn míì wà tí wọ́n ní Ọlọ́run sì pè wọ́n ní tòótọ́ tó sì jẹ́ pé lóòótọ́ ohun tí ènìyàn ò rí ojú Ọlọ́run tó dáadáa. Àwọn míì lè wà jẹ́ pé Ọlọ́run pè ní tòótọ́ ṣùgbọ́n nígbà tó yá wọ́n bojú ẹ̀yìn wọ́n bọ́ sínú ayé tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Kí lẹ rò pé máa ń bírú eléyìí? Nǹkan tó fà á kọ́nà ń ṣàánú gbogbo wa. Ogun òṣẹ́tán ni. Ogun òṣẹ́tán ni. Ogun òṣẹ́tán ni. Ṣógun máa ń tán tẹ́lẹ̀ nínú ayé yìí ni. Ogun tán nínú ayé. Ṣùgbọ́n ogun background bàbá èèyàn bá jẹ́ fornicator or adulterer tó o bá dì pẹ̀lú ẹ̀ dáadáa wàá ṣe. Kó o born again ju thunder lọ nǹkan tó sì wà ní family lineage tí ò bá tí ì kú ò tán. Ọ̀nà máa fi sọ pé pásítọ̀ mi ní láti lọ sí deliverance. I have to thank God for my spiritual father who brought our way up, the GO of Mountain of Fire, Dr. Daniel Olukoya. Kó tó di pé Ọlọ́run pè mí kí tó bẹ̀rẹ̀ ibi tí mo wà mo ṣe foundational deliverance. In fact, the greatest deliverance anybody lè ṣe láyé ni foundational deliverance. Bó ti wù kí lé beautiful tó kó dáa tó tí foundation ò bá dáa kò ní pẹ́ tó máa destroy. Bí ayé ẹni tí ó bá pera ẹ̀ anyhow ó ti máa collapse. Ẹni tí Ọlọ́run pè gidi gan kébi pákíyà jẹ kó máa lo 30 years kó máa ní tó 30 members òun àtàwọn 30 members yẹn lọ́jọ́ máa kú. Bó ṣe rí nìyẹn sọ. Ṣé wàá yẹ kí a rí ìránṣẹ́ náà? Má bínú. So alákọ̀ọ́kọ́ ni foundational problem yẹn.
ok mo sọ lẹ́ẹ̀kan mo sọ lẹ́ẹ̀kan mo ti sọ ẹ tó pera ẹ̀ foundational problem. Then political and economic situation of the country. Okay. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ò lè endure òun lẹ́ sọ pé ẹni tó pè ẹlòmíì ní ìpè gidi gan ṣùgbọ́n kò lè ní endurance. Then number 3 iná ò tó lára. Tó o bá bọ́ìlì omi débi pé ó hó dáadáa kò lè tẹ̀ bàṣà. So ìdí náà ò bá tó ò lè endure. Ifi gan lẹ́yìn Jésù Kristi wọ́n Jésù ó dé sèjì Jésù láti máa fi lọ́wọ́ àwọn fúnṣà àbí wọn náà ti fẹ́ padà lẹ́yìn mi ni. Torí àwọn kọ̀ọ̀kan ti padà. Gbogbo èèyàn kan ló lè endure. Mo máa ń sọ fún àwọn tó bá fẹ́ marry sà ṣẹ́gbọ́ tó máa ṣọ́ra. Obìnrin ní oníbi tó lè endure ibi mọ́. Bẹ́ẹ̀ ni àfi káwọn ọkùnrin gan ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ti lùsì ìyàwó gidi gan àwa kìrìsìtẹ́nì. Torí pé kò lè gba ebi lápẹ́. Yorùbá ní ibi ìpanu kọ́ràn mi wọ̀. Wọ́n ní tìǹà bá ń jó èmi ò tẹ̀lé Jésù òjò bá ń rọ̀ èmi ò tẹ̀lé Jésù bí iná bá ń jó bójò rọ̀ wọ́n tẹ̀lé dúró tì mí Jésù kí n tẹ̀lé ọdún pin hallelujah. Tí bàbá ló gbà wò àbí knockout ló gbà wò wà á rí pé gbogbo òjò àtúká. Gbogbo èèyàn kan ló lẹ́mìí Ọlọ́run tó dá wa gan yé wa kì í ṣe gbogbo ẹlòmíì kò wà faithful ṣùgbọ́n kò lẹ́mìí àti ẹ̀bí ẹ̀dópin. Ó dà ṣó wá yẹ kí pásítọ̀ kan tàbí ìránṣẹ́ Ọlọ́run kan kó rí nǹkan kan tàbí ohunkóhun láti fi ṣe ohun tí wọ́n ń pè ní excuse láti fi lọ tọwọ́ bọ irú ìwà bẹ́ẹ̀. Normally kò yẹ kó excuse wà. Okay. Èmi kan sọ tèmi ni. Normally kò yẹ kí excuse wà. Ẹni tí Ọlọ́run pè lótìítọ́ àti ní òdodo tó dẹ̀ dúró. And another problem ni pé ẹlòmíì ò fara kò dúró ti mentor ẹ̀ pẹ́ tó fi sọra ẹ̀ dolómìnira. Fún ẹlòmíì lómìnira kó tó fúnra ẹ̀ lómìnira. Gbogbo nǹkan wọ̀nyí ni it's just like ìgbà kan mò ń sọ fún Ọlọ́run báwo làwọn bàbá Oyèdépò àwọn Olúkọ̀yà báwo náà ṣe máa ń ní faith Ọlọ́run kọ́ mi bó ṣe ń ní faith. Mo dẹ̀ gbàdúrà yìí for a very long time. Irú faith wo ni mo ń sọ? Faith tí wàá rí kìnìún ní ìsinmi wá ní kí kìnìún jókòó. Nǹkan tí mo mí nìyẹn o. Irú faith yẹn lè sọ. Ẹ̀rì yẹn kì í ṣe pé ẹni àwọn faith o. Ẹjọ́ sàtí bá dìde sí faith ló ní kí n dìde. Tó o bá ní faith o lè dìde lórí oorun. Òyìn kọ́ là ń sọ general faith nìyẹn. I'm not talking about the bandwagon, faith of the bandwagon. I'm not talking about the general faith. Ẹ̀mí Ọlọ́run wá bá mi sọ̀rọ̀ pé ṣé o fẹ́ ní faith? Number 1 tó bá fẹ́ dáná ṣé o ní kò sí ingredient? Begin to look for the ingredient of faith. Mo wá discover pé one of the greatest ingredients of faith is boldness, ìgboyà. Wọ́n ní okay. Ìgbà iná wọn ní àwọn olè pọ̀ ńgbà kan lábẹ́òkúta. Kí ni mo tiẹ̀ ní tẹ́nìkan wá kiri ṣùgbọ́n mo kàn wò pé practice táwọn Oyèdépò practice yẹn èèyàn kan sáà làwọn náà èmi náà máa practice ẹ̀ bọ́jọ́ kan ní bọ́mọ kan ìyàwó mi kàn pè mí ilé mi was very close to the fence. Ẹ wo sá mo ní kí ni yẹn mo ní nǹkan ló ń gun fence wọ́n ní máa gun fence yẹn bọ̀ kó kú máa pa ẹ́ síbí. Bí yẹn ṣe parẹ́ síbẹ̀ nìyẹn. Ìgbà kan náà lèèyàn máa bẹ̀rẹ̀. So bó ṣe rí nìyẹn. So what I'm saying in essence is that a ò dúró fún ẹ̀kọ́. Àwọn tó ń ṣe wà tó ń fa problem wọ̀nyí tó ń fún wa orúkọ burúkú kiri wọn ò dúró dáadáa láti kẹ́kọ̀ọ́. Òun ló ń fa wàhálà. Ẹlòmíì nípè as you said ṣùgbọ́n kò dúró kò lè endure kò dẹ̀ kọ́ bó ṣe ń endure. Bó ṣe rí nìyẹn sà. Tọ́ ó dà pẹ̀lú gbogbo eléyìí náà kí ni tó yẹ kéèyàn ó mọ̀ téèyàn ó fi mọ̀ pé òun ti jiná tó tàbí pé òun ti tó àsìkò láti kú lábẹ́ mẹ́ńtọ̀ òun torí gẹ́gẹ́ bí n tẹ̀ sọ lẹ́ẹ̀kan kí ni tí ẹnìkan tó yẹ pé Ọlọ́run pè. Number 1 ò lè ní gbogbo knowledge tán. Kò sẹ́ni kan tó lè ní ìmọ̀ tán wà á ní knowledge wà á ní ìmọ̀ débì kan. Number 2 in fact ohun tẹ̀kọ́ ni ìmọ̀ tẹ̀kọ́ ni number 1.
Number one ni wípé wàá gbà pé Ọlọ́run pè ẹ́. Tó bá dẹ̀ wá gbọ́ pé Ọlọ́run pè ẹ́, tí ìmọ̀ ò bá tí ì tó, tí ọwọ́ ò tí ì tẹ àwọn nǹkan tó lè fi bẹ̀rẹ̀, ní sùúrù díẹ̀. As a matter of fact, tó bá ní sùúrù díẹ̀, ó lè ṣe pé mẹ́ńtọ̀ ẹ̀ gangan ló máa sọ pé ẹ̀mí Ọlọ́run máa sọ fún bóyá kó ti lọ tó ti lọ. Dáàdi bẹ́ẹ̀ ni sà. Ẹ dẹ̀ máa lọ peacefully, kò ní síjà ń bẹ̀. Ẹ máa wo gbogbo àwọn wòlíì èké wọ̀nyẹn, ẹ máa wo àwọn mẹ́ńtọ̀ wọn, wọ́n jà kan tó kò ń bẹ̀ ni. Ẹ lọ máa wò dáadáa, most of them wọ́n jà. Àbẹ́lòmíì kan bẹ̀rẹ̀ kò tiẹ̀ ní mẹ́ńtọ̀. Ọ̀rẹ́ mi kan. Ẹlòmíì máa ń sọ pé Ọlọ́run ni mẹ́ńtọ̀ ìyẹn ń kọ́. Ibi tí mo ń bọ̀rọ̀ bọ̀ ni ọ̀rẹ́ mi kan ó bẹ̀rẹ̀ ministry. Ó ti wà níbì kan tẹ́lẹ̀ kó tó wá ọ̀pọ̀ pé àwọn fẹ́, ó tẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi tó nice gan. Wọ́n àwọn fẹ́ stay pẹ̀lú mi. Mo rò pé ẹ gbọ́ sà. Àgbọ́yé. Okay, àwọn àtìyàwó wọn, his wife was so faithful in tithe and everything. So ìgbà tí wọ́n sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ministry, èmi gan mọ̀ pé ó ní oore ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀. Mo encourage wọn. Along the line, mo ti wá péjọ kan pé tàtẹ̀ ní spiritual father, ó ní Jésù Kristi. Ta ni mentor ẹ? Ó ní Holy Spirit. Ọ̀rẹ́ wa, bóyá ni wàhálà tó. You must have a father. Ọ̀rọ̀ tá a sọ láti náà nìyẹn. Ọ̀dà a tẹ̀ ń sọ̀rọ̀ nípa pé Ọlọ́run pé èèyàn tó Ọlọ́run bá pé èèyàn gan, báwo lèyìn ó ṣe mọ̀ pé Ọlọ́run pé èèyàn ní tòótọ́? Àbí èèyàn kàn fi lálàá lásán ni, tàbí èèyàn kàn rò lọ́kàn rẹ̀ pé Ọlọ́run ti pè mí jọ, á dẹ̀ lọ bẹ̀rẹ̀. Àwọn tó ń lálàá lásán yẹn, they call themselves and later they will pack out themselves. Ọlọ́run bá pè ẹ́, ọ̀nà oríṣiríṣi ló wà. Ó yá, ẹ ṣàlàyé. O lè gbọ́ expressly bí mi àti yín ṣe ń sọ̀rọ̀. Pé èèyàn lè gbọ́ létí ara rẹ̀ báyìí. Yes. Ṣé èèyàn lè gbóhùn Ọlọ́run bẹ́ẹ̀ yẹn ni? Wọ́n gbọ́. Mo rí àánú gbà ń bẹ̀rẹ̀. Tí wọ́n bá yàn sọ pé ọmọ mi Ìsíkíẹ́lì, ó yá wá lọ bọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ mi. Ó wà bẹ́ẹ̀ sà. Ó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀ sà. Ṣùgbọ́n àwọn tó ń gbóhùn Ọlọ́run kétékété ni Ezekiel, and I heard God expressly. I heard God expressly. So to hear God expressly, you must ask for it and you must go for knowledge. Èèyàn láti lọ, that's why I say pé kò sí nǹkan tó lè ṣe láyé yìí tó o bá ti mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ má débi pé kọ́lé Ọlọ́run pè é lóòótọ́ ṣùgbọ́n ò tí ì mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run sọ̀rọ̀ ò gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ni Bible. The Bible is the greatest prophecy. So ẹlòmíì tó bá sọ pé mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹ̀ bí Ọlọ́run ṣe ń bá mi sọ, wọ́n níbo ló ti ti báyìí sọ, ó bá mi sọ ní ìwé mímọ́. So ọ̀pọ̀lọpọ̀, so you must knowledge yẹn ṣe pàtàkì sà. After then, apart from hearing God expressly, àwọn circumstances kankan máa ń ṣẹlẹ̀ débi wípé ẹlòmíì circumstances lọ́nà fi ẹ̀pọ̀ ẹ̀. Wàhálà ti pọ̀ jù níbi tí Ọlọ́run ti, níbi tó ti bóyá wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan, wàhálà ti pọ̀ jù, àti èyí tó ṣe àti èyí tí ò ṣe, ó ti di wàhálà jù débi wípé wọ́n ní òkè òun àti jíwèé gan ní problem. Máa lọ mí ní ìdí ẹ mọ́, máa lọ mí ní ìdí ẹ mọ́, gbogbo tó bá lọ tó bá wá padà yá, ó lè ṣe wèrè ló máa pàdé ẹ̀ nígboro tó máa sọ pé ọkàn fìyà jẹra ìwọ́n tó náà ti pè láti 10 years ago. One way or the other wàá mọ̀, bó ṣe máa mọ̀ ní àlè sọ tó máa dẹ̀ máa clear sí ẹ kétékété báyìí. Ẹnìkan wà, ó ti sọrí, ẹnìkan sọ́ọ̀bì kan nínú ètò kan rí, ó ní bó ṣe wà yìí kò sígbà kankan tí òun gbóhùn Ọlọ́run pé kó lọ bẹ̀rẹ̀ ìjọ tàbí kíní kan. Ó ní ṣùgbọ́n mò ń bá délé yìí, àwọn wòlíì eléyà sọ pé Ọlọ́run pè ọ́, tọ̀hún á ní Ọlọ́run pè ọ́. Ṣé ìyẹn náà ìyẹn lè fi gbà pé lóòótọ́ Ọlọ́run pè yẹn? Ọlọ́run lè pè yàn tú wòlíì láti sọ fún yàn tó bá jẹ́ wòlíì òtítọ́. Ó rí bẹ́ẹ̀. Ó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó dà, gbogbo ẹ̀ wá dùn báyìí nínú àlàyé yín. Mo béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan, màá fẹ́ kẹ́ ẹ bá wa yànnà náà dáadáa kó lè yá àwọn èèyàn. Báwo wá ni àwọn èèyàn ṣe lè mọ wòlíì tòótọ́? Pé Ọlọ́run ló pè léyìí o,
kì í ṣèṣù báwo làwọn èèyàn ṣe mọ̀. ojú ò ní tiwa sà. àmín. ẹni tó náà ò mọ wòlíì òtítọ́ ó dàbí kọ́sítọ́mà aṣẹ́wó àtàṣẹ́wó. kọ́sítọ́mà aṣẹ́wó àtàṣẹ́wó. ọjọ́ tó bá ṣẹ́wó pàdé náà ló bá sun ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn ti di tọkọ-tìyàwó náà nìyẹn. òkè ṣe tẹ̀ ń sọ báyìí ni pé ìjọ́ téèyàn bá ti rí wòlíì tó bá ti rí lọ́jọ́ yẹn náà. tó kù gírì ó ti di kọ́sítọ́mà wòlíì. kò tí ì yé mi o kò tí ì yé mi sá. ok sir. ó ní ìwọ yóò mọ òtítọ́ tó mọ̀ yóò ṣe kí ni. yóò sọ ọ́ dòmìnira. ẹ rí i pé mo máa ń kó tibẹ̀ yẹn dáadáa it's one of the most ó wà lára verse tí mo like jù nílé ayé. báwo lo ṣe lè wà pẹ̀lú wòlíì fún ọdún kan oṣù méjì kó má mọ̀ orí èèyàn tó jẹ́. so oṣù ẹ tó fẹ́ níyàwó ń sìn wà á ti study ẹ̀ dáadáa kó tó mọ̀ orí èèyàn tó jẹ́. ó dùn mí pé àwọn ọmọ mi ò sí ní ọ́fíìsì lénìí. wọn bá jẹ́rìí fún yín sà. bá a ṣe pọ̀ tó nínú ìjọ wa yẹn ká má exaggerate àṣàgbọ́dọ̀ sí pípa àpọ̀. bá a ṣe pọ̀ tó yẹn mo máa ń sọ kiri kan o. kí nìkan náà. tó bá ti dúró sí bí under 3 months tí ìyanu ò ṣẹlẹ̀ nílé ayé ẹ ní ọ̀nà òdodo àbí tó bá rí mi tí mò ń ṣoògùn àbí tí mò ń gbé ẹnìkan tí mò ń fọwọ́ pa ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ tí iṣẹ́ ìyàwó mi máa lọ. mo máa ń sọ. so ẹ máa discover ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà máa ràn yín lọ́wọ́ sà. àmín. ìkọ́ṣẹ́lẹ̀ ńgbà kan bóyá lómore náà pè. màmá lọ rìpọ́ọ̀tù ọkọ ó lọ rìpọ́ọ̀tù bàbá yẹn màmá ò lọ́kọ mọ́ lọ rìpọ́ọ̀tù bàbá yẹn pé wòlíì àwọn ni òun bá yàwó ó bá ọmọ òun sùn òun dẹ̀ ló ń bá sùn tẹ́lẹ̀ wípé òun mọ nǹkan tó fi mú òun irọ́ ni. irọ́ ni in the sense that ìgbà tó ń bọ́ ọmọ sùn ló yí ní wàhálà dé. bó ṣe ń bá ìyá sùn ó ń dùn mọ́ ìyá. ìyá ti gbádùn ẹ̀. bẹ́ẹ̀ ni ìyá ti gbádùn wòlíì. ọgbà tí ìyá dẹ̀ wá rán ọmọ lọ sọ́dọ̀ wòlíì ni pé wòlíì náà tó fi pé style tó ìyá bó ṣe á ṣe mọ eléyìí náà. ìwọ ọmọ akọ́ṣẹ́mọṣẹ́ tún nìwọ. akọ́ṣẹ́mọṣẹ́ mi tún ní ọmọ akọ́ṣẹ́mọṣẹ́ ni akọ́ṣẹ́mọṣẹ́ rán ọmọ akọ́ṣẹ́mọṣẹ́ wá ó wá dandan mọ̀. tó ká tó ṣẹlẹ̀ ni pé ojú ìyá fẹ́ wá máa bó. ìgbà tó wá di pé wá fún ọmọ lórí nìyá wá jáde síta o mọ nǹkan tó fi mú un gbà yẹn ó irọ́ ni ó ti mọ òtítọ́ ti pẹ́. ó dẹ̀ yẹ kó òtítọ́ sọ ọ́ dòmìnira ṣùgbọ́n òmìnira tipátipá olúwa nígbà tó fọmọ ìlú ni. ọ̀rọ̀ rí o. so ẹ má máa sọ wípé kíní kan tó bá tó wàá mọ̀ wòlíì èké kò sọ́gbọ́n kò síbọ̀ àwọn western people especially Americans wọ́n máa ń sọ pé there is no perfect crime. tó bá jẹ́ criminal tó ń jẹ lọ lójoojúmọ́ ọjọ́ kan wá ka ẹ̀. nínú fíìmù James Bond ìgbà wọn ní live and let die when a man that doesn't die ọjọ́ tó die ó yà ọ́ náà lẹ́nu. So there is no perfect crime. bó ti kò gbọ́n tó bó ti kò ní ìmọ̀ tó o ò lè máa hide nǹkan gbogbo ìgbà. èéfín ni bá a dé má golo yóò rù. àfi tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. òní bíbélì sọ pé ìbùkún ni fún ọkùnrin náà tí a bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. àwọn èyí tẹ́ rí lẹ̀ sọ àwọn tá a rí lẹ̀ sọ àìmọye àwọn mẹ́nà gbọ́ tó dẹ́ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ dẹ̀ tí ń wò pé òun bo ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ́lẹ̀ fún bóyá ó máa repent. kì í ṣe ẹlẹ́ṣẹ̀ ní gbòòrò nìkan ló repent pastor gan ní di repentance. bó ṣe rí nìyẹn sá. ọ̀dà kí wàá ló yẹ kí ìjọba náà gbé nígbésẹ̀ láti fi mú àdínkù bá irú eléyìí láwùjọ torí irú ẹni tí wọ́n lo orí ẹ̀ tí wọ́n lo kinní kan ẹ̀ yìí báyìí irú ẹni yẹn náà ìgbésí ayé ẹ̀ lọ́pọ̀ ọgbà wọ́n gé kúrú ni o láti lè fi ṣètùtù ọ̀la tiwọn kí wàá ló yẹ kí ìjọba ṣe láti fi mú àdínkù bá irú eléyìí láwùjọ. ìjọba ò rí kankan sí sísà. bí ìjọba ò lè rí nǹkan kan ṣe sí. ẹ máa ń rò pé ọ̀rọ̀ tèmi mo máa ń blunt. ṣèjọba tó yẹ kó náà fọmọ ṣògùn owó kó tó débẹ̀ ni tó dẹ̀ gbé ibi táwọn tí wọ́n jọ ń pàdé ni
àbí wòlíì èké tó ń gbàdúrà fún gómìnà tó ń gbàdúrà ní ìjọba máa gbé ní Nàìjíríà yìí. Ìjọba bòmíì lè rí ṣe. Ó yẹ kí gbogbo àwọn ṣùgbọ́n owó àwọn ṣe kíni ó yẹ kó ti wà eradicated tipẹ́. Wọ́n jọ pa wọ́n níbi tó jọ dì sí ìmùlẹ̀ ni wọ́n, gẹ́gẹ́ bí Yorùbá ti máa ń sọ àwọn àtàwọn àti gómìnà wọn àti gbogbo àwọn láwo àwa lọ́gbẹ̀rì. Bẹ́ẹ̀ mo sọ fún yín, gather politicians together, hardly can you get. That's why I say pé we have to be very very careful. Ìṣe gbogbo àwọn Christian náà lè àwọn Christian tó bá máa jẹ́ tó jẹ́ original Christian á láti gbàdúrà gidi gan torí pé mo dẹ̀ sọ fún yín ó dìgbà tí original kì í ṣe àwọn fake wọn, ó dìgbà tí original Christian bá di president Nàìjíríà kó tó lè rí àtúnṣe. Original Christian tó bá tó di president yín ní Nàìjíríà, ìgbà yẹn Nàìjíríà máa lójútùú. Kò tí ì ṣe ẹ̀sìn mi ńkọ́. Mi ò lẹ́sìn mi ò dá o. Ẹ̀sìn tèmi ni mo fi ń sọ̀rọ̀. Torí pé original Christian ò pọ̀ láàrin wa, ara àwọn tí original náà ni wòlíì èké yẹn o, ẹ gbọ́ mi dáadáa o. Mọ̀ nínú ẹ̀sìn tèmi níbi tí mo mọ Kristi dé, tó ẹ bá rí original Christian tó di president Nàìjíríà, the only thing tó lè ṣẹlẹ̀ pé ká má jẹ́ kó ṣe àbíkán pa. Ṣé original Christian wá tiẹ̀ lè dé ipò ààrẹ bí? Wọ́n tẹ̀ ń lọ sí nǹkan wọ̀nyẹn. Torí yóò tọwọ́ bẹ̀ṣẹ̀ o, gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń sọ, wọ́n ní kò sí bẹ́ẹ̀ yóò ṣe di ààrẹ tí ò ní tọwọ́ báwọn ẹ̀ṣẹ̀ kan. Ṣẹ̀dẹ̀ rí Ọ̀ṣínbàjò original Christian ni, ṣùgbọ́n òun ni ò jẹ́ kó ráyè wà active. Ó kàn bọ́ sọ́wọ́ àwọn jàǹdùkú àti jàǹdùkú dá ọmọ ni. Pé original ni. Bẹ́ẹ̀ mo sọ. Kí lẹ̀yin fi mọ̀ bẹ́ẹ̀? Ṣé ìgbà tí ààrẹ wa ìgbà yẹn Buhari tó travel, Buhari dẹ̀ láìkẹ́, ṣé ìgbà tó travel fún bíi 2 weeks ṣé Nàìjíríà dọ́là ti wálẹ̀? Nǹkan ti dá. Àwọn tó ń da Nàìjíríà rú tó yẹ pé wọ́n jẹ́ ẹ̀mẹ̀wà Buhari ó ti ń dì pẹ̀lú wọn. Ìgbà tí bàbá dé náà sọ pé tó dẹ̀ sẹ́ẹ̀dì pé wọ́n jẹ́ kó ráyè wọnú ọ́fíìsì bàbá mọ́ as the vice president. He's original Christian. Wọ́n lè máa bú mi, ẹlòmíràn máa sọ pé bóyá kan báwọn ni wòlíì ṣe sọ̀rọ̀ bọ̀tò. Ó tọ́ mo sọ fún yín. Abẹ́ dá Ọ̀ṣínbàjò mọ̀ fúnra yín ni bí ẹ ṣe pàdé ẹ̀ lójúkojú rí. Mi ò mọ ilé ẹ̀, mi ò mọ̀ rí. Ẹ ní fóònù nọ́mbà ẹ̀ lọ́wọ́. Mi ò ní fóònù nọ́mbà ẹ̀ lọ́wọ́ bá ṣe. Mi ò ń sọ ọmọ redeem. I did not pass through redeem. I'm a redeemed Christian, but I'm not from Redeemed Christian Church. Ìjọba lè yàn wá redeem olùràpadà, ẹni tó ní ràpadà ni. Sẹ́tígẹ́ẹ̀tì kan tí mò ń sọ sà, bó ṣe rí nìyẹn. Tèmi ni mò ń sọ. Muslim láàrin ara wọn náà máa mọ original, but Christian tèmi ni mò ń sọ, original Christian ni mò ń sọ fún mi. Bó ṣe rí nìyẹn. So gbogbo àwọn wòlíì èké yẹn ká má tún divert. Wòlíì èké, ẹ̀yin lẹ béèrè question. Wòlíì èké tíjọba fẹ́ mú tọ́jọ́ ń pàdé níbi kọ́lọ́fín kọ́. Wòlíì èké tí wọ́n jọ ń pàdé níbi kọ́lọ́fín. Ẹ wá ní kíjọba mú ọ̀rẹ́ dẹ̀ lóhun àtijọba. Ìjọba wo ló fẹ́ mú? So nǹkan tá a lè ṣe náà ni wípé ká máa gbàdúrà sọ lọ́hùn kọ́ náà gbé olódodo kó jọba wa. Ṣé láti ijọ́ ìkó tí ìyẹn ká máa bí gbogbo ibi inú igbó tó ti ṣe kíní wọ̀nyí kan wọn àti ìmọ̀ wọ́n mọ̀. Pé wọ́n mọ̀. Ṣé ẹ rò pé bí wọ́n bá ṣe ń gẹ́lòmíì lọ́wọ́ ni wọ́n máa bọ̀ ká? Bó ṣe rí náà nìyẹn. Ọ̀dà ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Lẹ́ẹ̀kan sí, èmi ni Daniel Adéníyì Ayọ̀ọ́lá Apostle láti ìjọ Trust of Christ and Miracles Church, popularly known as TCMC, the Trust of Christ and Miracles Church. That is ìjọ ìgbẹ́kẹ̀lé Kristi àti iṣẹ́ ìyanu, Wisdom and Wonders Chapel, ibùgbé ìyanu àti ọgbọ́n, beside the back of police station, Adigbe, Abẹ́òkúta, Nigeria. Adigbe, Abẹ́òkúta, Nigeria. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ni wọ́n lè pè yín sí? 0803 111 4450. 0803 111 4450.
ó ṣeé ṣe ká lẹ́ni tó fẹ́ béèrè torí èmi ò lè béèrè gbogbo béèrè tán, èmi kàn ń ṣe agbẹnusọ ni fáwọn èèyàn gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́. Nípa títọ̀rọ̀ upper room prayers yìí, ẹ dákun ẹ tàn mọ́lẹ̀ sí i kó yá àwọn èèyàn. Upper room prayers, mo wà ní Facebook, mo máa rí níbẹ̀. Ayọ̀ọ́lá Daniel TCMC, òun ni mò ń jẹ́. Then at the same time ní TikTok ẹ máa rí Apostle Adeniyi 22, Apostle Adeniyi 22, ẹ máa rí mi ń bẹ̀. Then if you want to know much about me, you can call me through ọ̀pọ̀lọpọ̀ ń pè mí and I'm very very accessible. Tí mi bá ti busy jù, you can easily get my number. You can easily call on my number. Tó bá dẹ̀ ní Zoom, àti bẹ̀rẹ̀ upper room on the Zoom. Okay. Via Zoom. Right, yes. Tó bá ti màá send kíní tó bá wọnú account mi. The same number náà ni mo ń lò ní WhatsApp. So you get my number, you get my Zoom there. Kí ló ń ṣẹlẹ̀ nínú upper room prayers yẹn gan? Ẹ jẹ́ kó yá àwọn èèyàn délẹ̀. Upper room prayers yẹn ni wípé ìgbà míì different kind of topic. A lè mú deliverance. Okay. A lè mú prosperity. Okay. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àtàwọn èèyàn jọ máa ń ju prayer point fáwọn èèyàn. But presently I will continue to pray for you for the next 30 minutes non-stop. I pray for you. Màá gbàdúrà láì fi kan pè kan pẹ̀lú scriptures back up fún 30 minutes. Tẹ́lẹ̀ 1 hour ni nígbà tí mo máa ń gbé prayer point fáwọn èèyàn. So later, bóyá o need the counseling and prayer, you now call on me. All the details, you get it there. Phases of life, different kind of things. A ti gbàdúrà, ẹni tó ń rọ́mọ. Ọlọ́run pa orí nígbà àdúrà yìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó ti fẹ́ lọ gbé ìsìn báyìí, wọ́n ti ń gbẹ́ kòtò ìta gbàdúrà tá a jí dìde wà. Pé ẹ jí òkú dìde. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn 4 ni wọ́n sọ pé kí náà tẹ̀ máa pé kí nìyẹn, wọ́n ní ọmọ bridge. Ọmọ tó yẹ kó mórí wáyé, wọ́n ní ẹsẹ̀ ló máa mú yẹn. Mo ní kó pe doctor, àwọn doctor wọn bá ti ń bá mi sọ̀rọ̀, mo ní go to the delivery room. I don't believe in theatre and I don't believe in labour room. Go to the delivery room ni mo máa sọ. Immediately tó bá ti gbé fóònù nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, nípa àṣẹ Ọlọ́run, nípa àánú Ọlọ́run, wọ́n dẹ̀ máa bí wọn. And a lot of things like that. Àánú dẹ̀ la rí gbà débẹ̀ because òun làwọn èèyàn ń wó lọ káàkiri babaláwo. Babaláwo ti kú lọ́wọ́ mi rí. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Pé ẹ pa babaláwo. Ọmọ babaláwo ti kú nípa àdúrà. Jẹ́jẹ́ mi ni mò ń lọ ní babaláwo yẹn pàdé mi. Ó ní wọ́n sọ ó dárúkọ ẹnìyẹn, ó ní pé ó ní kó pa mí. Mo ní onígbà táwọn ò rí mi pa, ó ní ọ̀fà bọ́fà ṣe bá ọmọ àwọn nìyẹn. Pé nígbà tọ́fà bá ọmọ àwọn làwọn wá rí pé ọ̀dọ̀ mi ni ọ̀fà ti wá. Ó ní wẹ́ẹ́ mi ò mọ̀ gbà yẹn. Tó bá yẹ pé báyẹn ni àjẹpé babaláwo ti kú látọwọ́ mi nìyẹn. Bẹ́ẹ̀ ẹ ti pa babaláwo. Ó ní gbà àdúrà. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ láfíríkà sà? Ọlọ́run ní ká fẹ́ràn ara wa lóòótọ́. Wà á fẹ́ràn ara wa débi pé òun fàyàn jáde nínú kànga, ó dẹ̀ ń fà yín padà sínú kànga. Ó dẹ̀ fẹ́ràn rẹ̀. Fẹ́ràn rẹ̀. Ó dẹ̀ ní kí n kó gbẹ́ jẹ torí pé mo fẹ́ràn kí n máa kó gbẹ́ ẹ jẹ. Fẹ́ràn ara wa náà ni. Ìyànà bọ́ Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ó dà, oríṣi àwọn èèyàn bíi méjì ló ń wò wá. Àwọn èèyàn kan wà wọ́n máa ń sọ wípé àwọn máa fẹ́ràn kí àwọn wòlíì, àwọn ìránṣẹ́ Ọlọ́run kí wọ́n bọ́ sójú òpó ayélujára, kí wọ́n jìn rere, kán jẹ́ káwọn èèyàn ó kẹ́kọ̀ọ́, kó èèyàn lè mọ̀ púpọ̀ nípa Jésù àtọlọ́run. Ṣùgbọ́n àwọn míì ní kí ẹnẹ gbogbo wọn náà ṣebí àti wá nǹkan jẹ ni wọ́n ṣe ń wá sójú òpó ayélujára. Ẹ jọ̀ọ́ ìbéèrè yẹn ẹlòmíì ó lè máa lórú ojú bẹ́ẹ̀ láti wò ó. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́yìn náà sì ń farahàn lójú òpó ayélujára báyìí, kí ni ẹ rí? Lórí ọ̀rọ̀ náà ẹ ṣe gan olóòtú. Tó bá ní wòlíì wá nǹkan tó máa jẹ, kò ní ìdí kan fún wòlíì lóúnjẹ náà kí wòlíì kú dànù.
ti yé mi o kò nídìí kan fún wòlíì lóúnjẹ kí wòlíì kú dànù. tẹ́ bá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ kò rí nǹkan tó máa jẹ wọn, ṣé ẹni tó sọ pé wòlíì wá nǹkan tó máa jẹ ṣé òun gan ò jẹun. mi ò support àwọn wòlíì this time, you know the kind of person I am. ṣẹ́gbọ́n sà kán má máa sọ orú ẹ̀ kò dáa. wòlíì wá nǹkan tó máa jẹ sẹ́yìn kẹ́tọ́ interview mi lẹ́nu ẹ̀ wá nǹkan tó máa jẹ. okùn inú la fi gbé tòde. kò sẹ́nìkan báyìí tí ò ní jẹun láyé sà. Jésù jẹun gbà tó wà láyé. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé mo ní pé wọ́n correct wọn tó correct. wọ́n tún wá correct nínú ọ̀rọ̀ yẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tá a máa jẹ tó ń sọ yẹn ni wípé kí sáà máa nìkan gbádùn. wọ́n sáà máa gbádùn ni wọ́n fẹ́ ṣiṣẹ́ fọ́lọ́run. bẹ́ẹ̀ ni ẹni tó gba ìyàwó níyàwó ó gba ìyàwó níyàwó báyìí tó jẹ́ pé mo witness ó bá ìyàwó níyàwó sùn. ó dẹ̀ ń pe ọkọ pé orí òkè la wà báyìí sà à ń gbàdúrà ẹ sẹ́ndì owó tá a máa fi ṣe ìtúnu àwẹ̀. òun àti ìyàwó ọkọ dẹ̀ ń sẹ́ndì owó òun àti ìyàwó dẹ̀ wà ní hòtẹ́ẹ̀lì. so kì í ṣe pé ọ̀tọ̀ ni wọ́n máa ní nǹkan máa gbé wòlíì yẹn nǹkan tó máa wá jẹ ká má máa sọ bẹ́ẹ̀ mọ́ èmi gan nǹkan tí màá jẹ mò ń wà mọ̀ kì í ṣe pé ká máa hùwà pálapàla má ẹ̀ má ṣe mi ò lè ṣiṣẹ́ ìránṣẹ́ lọ tán láyé kí n má jẹun náà. ẹ̀rọ tí ìgbà kan báyìí tẹ́ bá mi sọ̀rọ̀ tí mo ní pé ọ̀tọ̀ nǹkan burúkú ni kó gbàwẹ̀ látàárọ̀ kó wá dalẹ́ kó wá gbàwẹ̀ ẹ̀bà ní wòlíì. àwọn náà ló tún máa bú wòlíì pé ọlọ́run ló mọ lórí kó má lọ wáṣẹ́ ṣe àwọn náà ló tún tì wọ́n débẹ̀. àwọn ọmọ aráyé náà ló ń tì wọ́n débẹ̀. so bákan méjì ni sà tán bá níyàn wá nǹkan tó máa jẹ kò sẹ́ni tí ò ní jẹun but ó wá nǹkan tó máa jẹ ẹ̀mí ìgbé kó fi iṣẹ́ ọlọ́run lẹ̀ ó ń ṣe tara ẹ̀ ó ń gbá àwọn èèyàn kiri ó ṣe rí nìyẹn sà. tọ ṣé tí ẹ wá ń sọ báyìí wípé kò yẹ kí ìránṣẹ́ Ọlọ́run kó ṣiṣẹ́. ìránṣẹ́ Ọlọ́run máa ṣiṣẹ́ tọ́nà bá fún ẹ ní oore ọ̀fẹ́ ṣùgbọ́n tó bá sì pé Ọlọ́run pè ẹ́ fún iṣẹ́ má jẹ́ kí iṣẹ́ yẹn bo iṣẹ́ Ọlọ́run mọ́lẹ̀ tó bá ti bo iṣẹ́ Ọlọ́run mọ́lẹ̀ wàá tó padà sínú ìyà ni. irú èmi báyìí calling mi mo kàn ní oore ọ̀fẹ́ láti pastor church mi calling me I'm an evangelist. ajínrere gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan expressly like Ezekiel. That's how I had God. mo gbóhùn Ọlọ́run ni orí study table kan gbọ́ evangelist Daniel ló jẹ́ kí n mọ̀ pé evangelist ni calling me. So why am I an apostle? I'm an apostle because 2 years before then Ọlọ́run fi Revelation church hàn mí. So I've started church before kí n tó gbọ́ calling as an evangelist. So an evangelist can start a church, a prophet can start a church, but you need a pastor to manage a church. So evangelist tó bá jẹ́ general overseer àbí prophet tó bá jẹ́ general overseer, he must go and sit down láti lọ béèrè fún pastoral grace because pastoring náà fi ń lead the church. So bákan náà olóòtú ẹ máa rí wípé iṣẹ́ ìránṣẹ́ yìí tó bá sọ pé nǹkan tá a máa jẹ àbí nǹkan tá a máa jẹ ni iṣẹ́ ìrìn rere ó kọjá bí tá a fi sí yìí. ok lọ́nà wo. àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ bí ajínrere àbí olùṣọ́ àgùntàn gan wọn à mọ nǹkan tó lọ́run pè wọ́n fún ni àwọn kọ́ ló máa wá oúnjẹ by force. Jésù sọ pé ibikíbi tẹ́ bá lọ káàkiri all over the world ó ní tán bá pè yín kẹ́ wá jẹun ẹ dúró kẹ́ jẹun bẹ̀. so ìyẹn túmọ̀ sí wípé even gan o lè ṣiṣẹ́ ìránṣẹ́ kò parí síbì kan lórí íńtánẹ̀tì ayélujára ṣé báwọn èèyàn ń gbọ́ mi káàkiri nísìnyí. tó bá sọ pé wòlíì yìí o nǹkan tó tọ́ sí ẹ ní màá gbà tó bá fún mi but Ọlọ́run ò sọ fún mi pé kí n sọ fún ẹ pé kó mú nǹkan wá by force kò dẹ̀ sọ pé kí n wá ń kọ́ ní way or the other láti gba nǹkan. so àwa ìránṣẹ́ Ọlọ́run gan a bá tẹpá mọ́ṣẹ́ nínú iṣẹ́ wa máa jẹun bẹ̀. so Ọlọ́run iṣẹ́ èrè yìí kò dẹ̀ parí sí sọ́nà kan káàkiri ní lórí íńtánẹ̀tì lórí everywhere kó sáà káàkiri gbogbo àgbáyé ni. pé káwọn èèyàn lè fi kẹ́kọ̀ọ́ ká lè fi kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run sí. bẹ́ẹ̀ ni sà nínú ìwé Matthew orí 24:14 ó ní ìrere yìí ó ní kò ní parí káàkiri àfi ó ní ó dìgbà tí ìrere nípa Jésù tí gbogbo èèyàn gbọ́ pátápátá kí ayé tó parẹ́. pé a ó sì wàásù ìrere yìí káàkiri gbogbo àgbáyé gbogbo etí ni yóò gbọ́ nígbà náà ni òpin yóò dé. ẹ wo bí ọ̀rọ̀ Gaza yìí ń sìn
tó ṣẹlẹ̀ ó wà ní bíbélì Israel àti Gaza. ṣùgbọ́n àgùdọ̀ tó lọ síbẹ̀ yẹn lọ síbẹ̀ torí inú bí ọ̀pọ̀lọpọ̀ sọ pé kìrìsìtẹ́nì ń sọ̀pọ̀tì àwọn Júù, ọ̀pọ̀lọpọ̀ sọ pé no ìyẹn kọ́. àwọn Júù tá à ń sọ yìí gan Muslim pọ̀ láàrin àwọn Júù ju kìrìsìtẹ́nì lọ. torí religion bíi mẹ́ta ló wà ní ilẹ̀ Jewish religion which is Judaism. ìyẹn ni pé wọ́n believe nínú Ọlọ́run, wọ́n believe nínú Jésù, wọ́n believe nínú Muhammad. Judaism yẹn wọ́n believe nínú Ọlọ́run Abraham, Isaac and Jacob. Then Muslim wà ńbẹ̀, then Christian wà ńbẹ̀. Christian gan ò pọ̀ ní Israel tó Muslim and Judaism. pé Muslim ló pọ̀ jù. Muslim sì pọ̀ ju Christian lọ ní Israel. So ọ̀rọ̀ Gaza yẹn náà wà ńbẹ̀, oríṣiríṣi káàkiri ibẹ̀ kọ́ là ń lọ. àwọn Christian àwọn Jews gan wọ́n sọ pé ẹni tó bá máa pa Ọlọ́run dáadáa kó wá teach àwọn nípa Ọlọ́run pa Jesus Christ ní Israel wọ́n ti bí Jésù. pé kán wá tó kọ́ àwọn. bẹ́ẹ̀ ni sà. torí pé wọ́n rí Jésù Kristi gẹ́gẹ́ bí brọ́dà wọn ni wọ́n rí Jésù bí olùgbàlà. ìmọ̀ wà láfíríkà sà, a ní ìmọ̀ gan láfíríkà bó ṣe rí nìyẹn sà. ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ tó jẹ́ kálàfàní àti mọ̀ yín ẹni yẹn sọ pé wòlíì nìyẹn ṣé wòlíì tún nìyẹn ni. ìyàrá òun ló that's why kó má dà pé confusion that's why tí mo fi àwọn èèyàn kan ló pè mí lápọ́stù èmi mo pera mi lápọ́stù sà. ìdí tí mo fi pera mi lápọ́stù nìyẹn pé ẹlòmíì bá rí mi á ní prophet ẹlòmíì bá rí mi. So when you have all the 5 calling and you are a church planter and you have a mission to some people, you are an apostle. And what is my mission? To make people delivered and discovered. ìdí tí Ọlọ́run fi pè mí tó jẹ́ mission mi tọ́lọ́run fẹ́ kí n wá sí láyé ni pé kí n jẹ́ káwọn èèyàn rí ìtúsílẹ̀ kí wọ́n sì lè ṣe ìwádìí ara wọn. ara ìwádìí ara wa náà lẹ́ ń gbọ́ yìí. So nǹkan tí mo fi ń jẹ́ apostle nìyẹn because I operate in the 5-fold ministry of Christ. Apostle, prophet, evangelist, pastor and teacher. Tẹ́ bá wo àwọn ìwé mi, my books are well sought after. Ẹ bá rí pé tẹ́ bá ka àwọn ìwé mi, you don't need to tell me, you don't need anybody to tell you. So bó ṣe rí nìyẹn. Ó dáa, ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ̀sì kí àwọn tó wò yín jákèjádò àgbáyé. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Bembeyeke TV àti àwọn tó ń gbádùn ètò yìí, Apostle Daniel Adeniyi Ayọ̀ọ́lá lórúkọ mi. Nọ́mbà mi dẹ̀ ní 0803-111-4450. You can get me on Apostle Adeniyi 22 on TikTok. And my name is Ayọ̀ọ́lá Daniel TCMC Facebook. Thank you. Kò ní jù báyìí lọ. Ọ̀rọ̀ rèé, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí. Lónìí mo mọ̀ pé tó ti wò ó lónìí. Bembeyeke. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme. Báwo ló ṣe ṣe? Lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. Kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa, contact Foltimi affiliate on WhatsApp at +234-818-241-5609, Facebook at Foltimi affiliate marketing, Twitter at Ọmọfọláṣadé Àníkẹ́, email at omofola012@gmail.com. Wami at https://walink-u7e2e. Ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? Ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. Pẹ̀lú àǹfààní ńlá yìí, má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV
ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹgbọ́ tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV let's máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò.